Muhyiddin Abdul Yakin Mustafa. Damalayatu. Bàbá ni wọ́n fẹ́ wọlé báyẹn. Tọ́. Sheikh Muhyiddin qaiduna Rabbuna Rahmanu yahfazuhu. Sheikh Muhyiddin. Sultanu Bello. قائدنا خليفة خلفاء القادرية في ولاية ليغوس. الرحمن يحفظه. الشيخ محيي قائدنا ربنا الرحمن يحفظه. شيخ محيي قائدنا ربنا الرحمن يحفظه. ربنا الرحمن يا شيخ. أهلا وسهلا ومرحبا بسلطان بلو خليفة خلفاء القادرية في ولاية ليغوس. akí bàbá ká máa wọlé ká máa rọra ọlọ́run jẹ́ mi bàbá ogun fún wa Sheikh Muhyiddin ní qaiduna Rabbuna Rahmanu yahfazuhu. محيي قائدنا ربنا الرحمن يحفظه. Sheikh Muhyiddin قائدنا ربنا الرحمن يحفظه. شيخ محيي أهلا وسهلا بسلطان بلو الشيخ محي الدين عبد اليكين مصطفى قائدنا ربنا الرحمن يحفظه. شيخ محي الدين قائدنا ربنا الرحمن يحفظه. شيخ محي الدين قائدنا ربنا الرحمن يحفظه. شيخ محيي أهلا وسهلا بسلطان بلو اوغو خليفة القادرية في ولاية ليغوس. Anki wọlé àwọn bàbá professors àwọn bàbá wa Ajíkanlé bí wọ́n ṣe ń wọlé pẹ̀lú Maulana al-Khalifa bàbá wa Sheikh Abdulrahim Sheikh Abdulrahman Ajíkanlé akí àwọn prof wa Professor Maruf Shif the deputy vice chancellor Laswet wọ́n wọlé pẹ̀lú àwọn bàbá wa Sultan Bello bàbá Maulana al-Mudir الشيخ هاشمي اللاراقي مدير بيت الأمة. أهلا وسهلا ومرحبا بكم. wọ́n wọlé pẹ̀lú bàbá Sultan Bello àwọn èèyàn yéèyàn nínú al-Isabatul Qadiriyya ni wọ́n wọlé pẹ̀lú bàbá Sultan Bello yìí. bàbá Maulana Sheikh Uthman pálí tó pálí ọlọ́run járí bàbá pẹ́ Maulana al-Khalifa Sheikh Uthman wọ́n wọlé pẹ̀lú bàbá Sultan Bello. mo kí bàbá al-Qudsi gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wọlé pẹ̀lú Maulana Sultan Bello Sheikh Muhyiddin al-Yakin Mustafa gbogbo àwọn khulafa al-Isabatil Qadiriyya. أهلا وسهلا ومرحبا بشيخنا. اقروا ليغوس اقروا ليغوس. اللهم صل على بابا ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run Khalifatu Khulafa'il Qadiriyya fi wilayati Lagos. bàbá ni wọ́n wọlé bọ̀ yìí bí ó ṣe rí nánu ọlọ́mọsẹ̀ járí bàbá pẹ́. bákan náà mò ń kí ọba wa gbà àwọn Najmuddin al-Kubra ọlọ́mọsẹ̀ járí wọn pẹ́ o. bàbá Maulana Sheikh al-Khalifa Muhyiddin Abdul Yakin Mustafa Sultan Bello wọ́n kí gbogbo àwọn bàbá nílùú Ẹdẹ. bàbá ń kí bàbá ń kí bàbá wa àgbà al-Kubra bàbá ń kí
قائدنا مولانا الشيخ ربنا محي الدين رحمن يا عبد اليقين شيخ محي الدين قائدنا أهلا وسهلا ومرحبا ربنا رحمن يا فازو baba al-kubra شيخ محي wọ́n kí gbogbo ìlú Ẹdẹ lápapọ̀ قائدنا wọ́n ní ẹ máa wọlé kẹ́ máa rọra رحمن يا أهلا وسهلا شيخ baba مولانا Sheikh Najmuddin al-Kubra baba ní a máa ń kí yín o a kí ìwọlé baba wa àgbà náà. يفزو شيخ محي الدين قائدنا ربنا رحمن يفزو أهلا وسهلا بمولانا الخليفة محي الدين أهلا وسهلا قائدنا ọlọ́run jẹ́ àrí bàbá wa pé رحمن ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa. يفزو bàbá مولانا الخليفة wọ́n kí gbogbo òjòkó wọ́n kí gbogbo kalẹ̀ ọlọ́run mẹ́sẹ̀ járí wọn pẹ́ o. náà yà fàzọ rọ̀bùnà ràmà náà yà fàzọ Sheikh Muhyiddin qaiduna rọ̀bùnà ràmà náà yà fàzọ. aláṣẹ al-Isabatul Qadiriyatul Alamiyya wallahi. أهلا وسهلا ومرحبا بمولانا الخليفة يا فازو شيخ محي الدين قائدنا ربنا الرحمن يا فازو akí àwọn bàbá wa àgbà láti ìlú Abẹ́òkúta à ń kí ìjókòó gbogbo tí ń jẹ́ Al-Qadiriyya lápapọ̀ akí Darul Qadiriyya ìlú Abẹ́òkúta bàbá ọlọ́ngbọ́ Ahlan wa sahlan marhaba bàbá wa tẹ̀lá wọ́n ní kí n máa kí wọn bàbá wa abati wọ́n ní kí n tún máa kí ilẹ̀ kan sí pé Ahlan wa sahlan wa marhaban ọlọ́run mẹ́sà ìjárí bàbá pé ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run bàbá wa Àtíkù wọ́n kí gbogbo tí ń jẹ́ Abẹ́òkúta Fadilatul Wali قائدنا ربنا ìjókòó tó kẹnu ní ìjókòó ní jama Sheikh ẹ̀ẹ́dẹ́gbà àlejò Sheikh Muhyiddin qaiduna rabbuna rahman yahfazuhu Sheikh Muhyiddin ọlọ́run jẹ́ àdàbà pé Sultan Bello ربنا rahman yahfazuhu. أهلا وسهلا ومرحبا لكيتم أهلا ومكانا سهلا بابا التلوي أبا التلوي من رؤساء أكلة الصدقة ونكي ما كيوان اللهم سيجاري وكيو آمين أكي gbogbo Èkó ẹ̀rọ gbogbo ẹ̀yin tí ẹ mẹ́mẹ́ lọ jókòó bàbá ti jókòó Mọ̀lánà ti jókòó ẹjá lọ jókòó jazakumullahu khairan. baba Maulana Sheikh Al-Khalifa baba Khalifa ní kẹ́ lọ jókòó wọn láwọn yẹn dá yẹn lọ jókòó ẹ ṣeun ẹ ṣeun wọ́n ní ẹ lọ jókòó wọ́n ní ẹ lọ jókòó bẹ́ẹ̀ bá fi dídá gbogbo al-Isabatul Qadiriyya yóò tẹ́ wọn lọ́rùn kí wọ́n jókòó síwájú baba mẹ́un àmọ́ Maulana láwọn yẹn dá yín wọ́n láwọn yẹn dá wọ́n ní ẹ lọ jókòó ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀ tí ó bá kí wọn lẹ́yìn ẹ wá kí wọn létà ṣẹ gbọ́. àbá ọlọ́run ló mẹ́rú ẹ̀ wọ́n láwọn ti yànda akí àbá wa àwọn àfá wa Alhaj Dr. Afọlábí akí ìwọlé wọn ọlọ́run mẹ́sà ìjárí wọn pẹ́ o ọlọ́run jẹ́ mi ogun fún wa ó yẹ lọ́ọ́ jòkó àti yànda o wọ́n ní ká lọ́ọ́ jòkó àbá Sultan Bello ní a lọ́ọ́ jòkó wọ́n ní a lọ́ọ́ jòkó ọlọ́run ní fàfẹ́ náà jẹ́ alladhina amanu wa amilu salihat sayaj'alu lahumur rahmanu wudda kìí ṣe Sultan Bello ló ní yọ fóònù o kálukú náà ní yọ fóònù tí ń yà wọ́n sì rí wọn lánàá wọ́n rí wọn ń jẹta àánú ọlọ́run náà ò ní parẹ́ ìkẹ́ ọlọ́run náà kò ní kú mbẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlá kún wọlé fayakun. ẹ jọ wọ́n ní nọ́mbà yìí Big Daddy Lagos number LSR 493JL wọ́n ti fẹ́ jo táyà rẹ̀ wáyé o ẹ lọ gbé kó mbẹ́ lẹ́ẹ̀kan sí LSR 493JL
mọ́tò náà big daddy nítorí ẹlòmíì ò mọ nọ́mbà mọ́tò rẹ̀ mọ́tò yẹn big daddy ní o lọ́ọ́ gbé kó lójú ọ̀nà kan tó di pé wọ́n ju táyà rẹ̀ ẹ dákun torí ọlọ́ọ̀ ẹ lọ́ọ́ jòkó óyá gbogbo yín tẹ́ wà ń bẹ̀ ẹ lọ́ọ́ jòkó ẹ dákun. security ẹ lọ́ọ́ jòkó security dà. ẹ bá wa clear bẹ̀ yẹn dákun. bàbá ti kí wọn tán. Ọya. Masha Allah. Olóríire méjì tí máa ń bẹ lórí jòkó yìí tó máa pọ̀ òun náà padà lọ́njọ́ kan tó sì fẹ́ lọ dáadáa tó fẹ́ látúbọ̀tán rẹ̀ bá ń sọ pé Allah. Olóríire tó bá ṣúọ̀ fún tí ń bẹ ń jòkó yìí tóun náà fẹ́ ní àtúbọ̀tán rẹ̀ bá ń náwó báyìí bí ẹni tí ń dágbére fún rárá sọ pé Allah. Ẹlòmí ò ní kú kó yẹ báyìí o. Ó lè jáfa àgbà ó sì lè jẹ́ ní ire kò sí ń tọ́lọ́hún ó lè ṣe o. Gbogbo wa tí wọn náà fẹ́ kú tí ó da báyìí tó sì látúbọ̀tán báyìí bá ń sọ pé Allah lẹ́ẹ̀kan sí. Allah. Kéèyàn wá nírú ìjókòó yìí ò da kódà ká má ṣe Fatiha ń bí Ọlọ́run ti gbà á. Ìwọ tó bá ń kàdísì ó sì kà ní àwọn èèyàn ti ń ṣe àdísì tú nísìnyí.